nílẹ̀ Yorùbá èmi máa sọ pé àwọn baba ńlá wa wọ́n ti ń ṣe sáyẹ́ǹsì kí àwọn òyìnbó tó dé wọ́n ti rí rírí dáadáa kó tó di pé àwọn òyìnbó wọ́n dé wọ́n bá wa níbi tá a wà kì í ṣe pé wọ́n bá wa ní amukun mẹ́kọ̀ọ́ àbí àwọn baba ńlá wa wọ́n mọ̀ ń tán ṣe wọ́n mọ̀ nípa sáyẹ́ǹsì àbí kankan ò sí ẹ̀ṣẹ̀lẹ̀ lójú wọn rí àfìgbà tí àwọn òyìnbó tó dé náà tó wá là wá lójú pátápátá. Ohun kan wà tó gbajúmọ̀ láyé òde òní tí àwọn ènìyàn máa ń ṣe tá a mọ̀ sí IVF. IVF tí mò ń wí yìí in vitro fertilization ni àwọn olóyìnbó ń pè é. In vitro fertilization tí mo dárúkọ yìí àwọn tí wọn bá rí ọmọ bí ni wọ́n máa ń ṣe in vitro fertilization yìí. In vitro fertilization is a type of assisted reproductive technology where a woman's egg and man's sperm are combined in a laboratory to create an embryo. Ìtànpè ní IVF ni tó túmọ̀ sí in vitro fertilization báwọn lóyìnbó ṣe ṣe àlàyé rẹ̀ nu. Kí wá ni à ń pè ní embryo? Embryo is the unborn baby from the time of fertilization until the about 8 weeks development. You want to subscribe sórí YouTube channel tó ti ń wò mí yìnyín Òtítọ́lẹ̀ Yorùbá TV. Bákan náà bá mi share ẹ bá mi comment nílẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn baba ńlá wa. Ọ̀nà táwọn náà ń gbà ṣe ètò oyún níní fún àwọn obìnrin tí ilé ọmọ wọn lẹ̀ láti gbé oyún dúró náà wà. Eyín la mọ̀ sí síso oyún rọ̀, síso oyún kọ́. Ṣùgbọ́n ó mọ̀ yà mí lẹ́nu táwọn bá lọ ṣe IVF yìí tí wọ́n wá wò pé ìmọ̀ ayé òde òní ni. Léyìí tó jẹ́ pé àwọn baba ńlá wa ti ń ṣerú eléyìí náà. Wọ́n ti ní ẹ̀kọ́, wọ́n ti ní ìmọ̀ nípa ìtànpè ní in vitro fertilization. Ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa lẹ́yọ kọ̀ọ̀kan. In vitro fertilization tá mọ̀ sí IVF. Ọ̀nà tí wọ́n ń gbà láti tọ́jú olóyún ni ẹni tí ò róyún ní. Ọ̀nà tí wọ́n gbà láti ṣètọ́jú ẹ̀ láti jẹ́ kóyún náà lè dúró. Àwọn olóyìnbó wá mú ohun tá mọ̀ sí àwọn èròjà wọn tó fẹ́ lò. Wọ́n wá test tube, wọ́n gba àtọ̀ ọmọkùnrin àti ẹyin inú obìnrin. Méjèèjì ni wọ́n wá gbà sínú kankan tá mọ̀ sí tá lè pè ní bí akóró kan tá lè pè ní test tube. Wọ́n wá kó sínú ẹ̀, wọ́n gbé lọ sínú láàbù. Wọ́n kọ́kọ́ ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan fún náà. Tó bá wá ṣe àwọn àyẹ̀wò yìí tán, méjèèjì wọ́n wá fi àwọn kankan tán mọ́ lò wọ́n fi kún láti jẹ́ kí ó di tán pè ní embryo kó fọ́ọ̀mù bí tá lè pè ní bí ikùn tá mọ̀ pé akíní ti ń di ọmọ. Bàbá rí ibi tí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ti àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ inú omi tàbí ẹyin tí ò tí ì dọmọ ṣùgbọ́n tá bá fọ́ bí yolk inú ẹyin yẹn tí ó máa di láti bẹ̀ mọ́ fọ́ọ̀mù tá lè pè ní ọmọ bọ̀. Ìyẹn là ń pè ní embryo. Ìgbésẹ̀ yìí tó máa ń ṣègbésẹ̀ yìí lọ́wọ́ embryo yìí tó bá ti IVF wọ́n bá ti di embryo tán rí pé àtọmọkùnrin àti ẹyin ilé ọmọbìnrin wọ́n ti pápọ̀ tán tó di embryo. Wọ́n wà eléyìí embryo ni wọ́n wà dá padà sínú aláboyún yìí ẹni tó ní ẹyin gangan yálà ọkọ àti ìyàwó tí wọ́n wá ṣe IVF. Wọ́n wá gbé ẹyin náà wọ́n gbé padà sínú ìyàwó, wọ́n gbé sínú ilé ọmọ rẹ̀. Process náà ń pè ní embryo ní ó kọ́kọ́ dì náà gbé sínú ilé ọmọ ẹ̀. Tó bá wá ti wá di bí ọ̀sẹ̀ kìíní, ọ̀sẹ̀ kejì, sọ́tẹ̀ ọ̀sẹ̀ méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje, mẹ́jọ. Àwọn ẹyin yìí wọ́n wá máa yíra padà díẹ̀díẹ̀, wọ́n máa di ọmọ. Aláboyún yóò wá máa lọ fún ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú nílé ìwòsàn náà mọ̀ pé báwo ni nǹkan gbé sínú rẹ̀ bó ló sì lè di só ń yíra padà só ń di ọmọ. Nítorí pé wọ́n mọ̀ pé ọlẹ̀ inú rẹ̀ lẹ kò lè gbé ọmọ
láti develop ẹ̀ fúnra rẹ̀ ní processing kí ẹyin àti àtọ̀ kó parapọ̀ kó wá di ọmọ. Ọlẹ́nu rẹ̀ kò lágbára rẹ̀ ni oyún fi ń wálẹ̀ lára rẹ̀. Process tá ń pè ní embryo yìí tó bá ti wá ṣe tán ti gbé sínú ẹ̀, ọmọ náà máa yíra padà, wọ́n máa lọ fọ́pọ̀lọpọ̀ ìtọ́jú bí àwọn òyìnbó ṣe ń ṣe IVF nu. Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, ọ̀nà tí wọ́n ń gbé gbà ni pé wọ́n ń pe kinní náà ní kánso oyún rọ̀, kánso oyún kọ́. Síso oyún kọ́ yìí, tí wọ́n bá ti rí pé oyún wà lára aláboyún kan, ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣejẹ, ọ̀pọ̀lọpọ̀ àgbo tá mọ̀ sí àwọn ábà, ewé àti egbò ni wọ́n wá pọ̀ nígbà lọ́pọ̀lọpọ̀ ìwádìí táwọn náà ti ṣe. Wọ́n ní kó lo eléyìí, ẹ lo eléyìí, ẹ jẹ eléyìí, ẹ lògùn, àwọn olóyìnbó ní ẹ lògùn láago 7 ọ̀sán, ẹ lògùn eléyìí láago 6 ìrọ̀lẹ́, ẹ lo eléyìí láago 9. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa fún ní àwọn àgbo tí ó mọ̀ lò ní pé àgbo eléyìí o ẹ lò láago 7 ọ̀sán, ẹ lò eléyìí láago 6, ẹ lò eléyìí láago 9 alẹ́. Léyìí tí ó kọ́kọ́ jẹ́ kí ilé ọmọ rẹ̀ kó kọ́kọ́ ní agbára àti gba àtọ̀dúró. Tó bá wá gba àtọ̀dúró tán di pé oyún ti dúró sára rẹ̀, ṣùgbọ́n ó mọ́ tàkókò kan táwọn oyún máa wálẹ̀ lára rẹ̀, bóyá bí òṣùpá kìíní àbóṣùpá kejì làwọn oyún máa wálẹ̀ lára aláboyún tá ń wí. Ìgbà iná wọ́n wá ṣètò pé bóun náà ṣe lè so oyún náà rọ̀, tá a mọ̀ sí ìsoyún rọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn bàbá wa máa ń lo àwọn kinní kan. Bóyá pàpà kọ́kọ́ lélẹ̀ táwọn mi lórí tó lè Yorùbá TV, bá mi subscribe sórí YouTube channel tó bá rí pé ètò tó ń wò táwọn wò yìí ó nípa ó sì lápá, bá mi comment síbẹ̀, bá mi share ẹ̀. Wọ́n wọ́n máa ń lo ẹyin dáadáa, tó bá súnmọ́ àwọn àgbà, ẹyin òróró adìyẹ ni wọ́n wá parí iṣẹ́ sí pẹ̀lú àwọn nǹkan míì àtàwọn nǹkan míì. Wọ́n wá sọ fún aláboyún pé wọ́n lè lọ rí mọ́lẹ̀. Ilé ẹni tí ń tọ́jú rẹ̀ tó jẹ́ bí oníṣègùn wọn táwọn lè pè ní doctor, native doctor wọn ni wọ́n lọ rí kinní náà mọ́. Wọ́n wá máa wò, wọ́n máa sọ bí ẹyin bá ṣe ń dàgbà sí. Ẹyin tí wọ́n tọ́jú pamọ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti fi síbẹ̀ tí ẹyin náà máa dàgbà, tí ó máa dàgbà. Bẹ́yìn bá ṣe ń ṣe dáadáa sí ibi tán tọ́jú ẹ̀ sí, bẹ́ẹ̀ náà ni oyún inú arábìnrin náà tí wọ́n soyún ẹ̀rọ, bẹ́ẹ̀ ni ó náà sì máa yí padà tó yín náà ní jábọ́. Nílẹ̀ Yorùbá wọn a tún máa lo òrù ìkòkò, wọ́n wá gbé sí ẹ̀kúlé oníṣègùn tó bá wọn ṣe ìgbésẹ̀ náà kóyún náà lè dó lára arábìnrin náà, ikùn rẹ̀ lè má yọ lásìkò tí wọ́n ń ṣe IVF tán ṣe ìsoyún rọ̀ tá mọ̀ sí IVF lọ́wọ́. Ikùn aláboyún náà ó lè má yọ, ikùn rẹ̀ sì lè má yọ, ṣùgbọ́n tó bá ti ń tó àkókò tí yóò bímọ, yóò padà sọ́dọ̀ àwọn ibi tán ti bá aṣoyún náà rọ̀, tán ti bá aṣókọ́. Orí máa gba oríṣiríṣi àgbo, oríṣiríṣi nǹkan náà máa fún un láti jẹ́ kí oyún náà máa lè dàgbà sí. Àkọ́kọ́ ni pé wọ́n ṣe kọ́kọ́ dènà kí oyún máa lè bá a wálẹ̀, wọ́n ṣe kọ́kọ́ bá aṣókọ́. Ìsoyún kọ́ là ń pè nílẹ̀ Yorùbá. Tí oyún Yorùbá ti wá wálẹ̀ mọ́ títí tí ó fi mọ́ṣùpá kìíní, òṣùpá kejì, òṣùpá kẹta jẹ, tí ò wálẹ̀ òṣùpá karùn-ún, òṣùpá kẹfà, òṣùpá keje, òṣùpá kẹjọ títí dé òṣùpá kẹsàn-án tí oyún náà tó àkókò àti bí. Wọ́n wá lọ síbi tí wọ́n ṣètò àwọn nǹkan tí wọ́n lò sí. Àwọn nǹkan náà wọ́n wá mú ní tó bá yẹ kán ṣe sí, ó yẹ kán tú ní o, ó yẹ kán tú ní o, ó yẹ kán fepo sí ní o, ó yẹ kán ṣètò kan fún ní o, ó yẹ kán ṣèpèsè kan fún ní. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe lórí oyún yìí títí aláboyún yóò fi bí ọmọ náà. Nílẹ̀ Yorùbá ọ̀nà tá ń gbà ṣe ìsoyún rọ̀nù táwọn olóyìnbó ń pè ní IVF. Bí yẹn bá fẹ́ ṣe IVF tí mo wí lọ́dọ̀ àwọn olóyìnbó, bí owó rẹ̀ bá kéré jù ní ó ní bóyá bí 600,000 dání, 800,000 sí 3 million naira. Ẹlòmíà lọ́mọ ṣe IVF lẹ́ẹ̀kínní tí ò ní bọ́ sí, ẹlòmíà máa ṣe lẹ́ẹ̀mejì tí ò ní bọ́ sí, bákan náà wọ́n máa ṣe lẹ́ẹ̀mẹ́ta tí ò ní bọ́ sí. Ìgbà tó bá tó bọ́ sí náà ni
tí wọ́n sì máa ná ọ̀pọ̀lọpọ̀ owó lórí kí oyún náà lè dúró lára arábìnrin náà. Bàbá ilẹ̀ Yorùbá tẹ́ pé ẹni tí oyún tó dúró lára rẹ̀ náà rí pé wọ́n lè ní alákọ̀ọ́kọ́ lélẹ̀ tó yóò dúró lára rẹ̀, wọ́n bá a sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ kò dúró, wọ́n ṣe lẹ́lẹ́kejì kò dúró, ṣùgbọ́n bó pẹ́ bóyá yóò padà dúró lára rẹ̀ náà nígbà tí wọ́n bá ti dáwọ́ ìpèsè dúró lórí ẹ̀. Èyí mo fi sọ fún wa pé àwọn bàbá wa náà ní ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìtọ́jú aláboyún tó yóò bá dúró lára rẹ̀ kó tó di pé àwọn olóyìnbó dé wọ́n gbé tó ń pè ní IVF dé. Abọ́sẹ̀wà Hassan ló kọ́ mi táyà mọ̀ sí Ojútólé. Ẹ̀yẹ́ ká dánu dúró báyìí ná títí ìgbà míì tá tún padà lórí nǹkan míì. Sáyẹ́ǹsì Yorùbá ni mo mú wá fún wa lónìí. Ẹ bá mi subscribe sórí YouTube channel Ojútólé Yorùbá TV. Títí ìgbà míì tá tún pàdé káfayọ̀ pàdé ó dàbọ̀.